oṣù October nínú ọdún tá a wà yìí. This is Idris ọlọ́mọ wẹ́wẹ́ wọn ló wà pẹ̀lú mi. Ọjọ́ tí mo sọ yìí ni ọjọ́ tí àwọn ọlọ́pàá officers láti anti-kidnapping squad ní Kwara State Police Command tí wọ́n wá sí Èkó láti wá arrest Idris tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa náà la gbọ́ wípé wọ́n ní ọlọ́pàá arrest ẹnìkan tó close mọ́ Nítorí Saidi Shittu Idris. Àṣẹ ń bọ̀ láti Abuja níbi tí a ti lọ ń ṣe iṣẹ́ lórí ìwádìí tó ń lọ lórí nǹkan táwọn ọlọ́pàá yẹn ṣe. Àwọn ọlọ́pàá yẹn nígbà tó gbéra ní Ìlọrin, àwọn tí wọ́n rán wọn ṣẹ́, àwọn bàbá Bàrígà, àwọn ògo Ìlọrin àpò, àwọn náà gbé iṣẹ́ yẹn fún wọn. Wọ́n ní tá bá rán ni níṣẹ́ ẹrú àfi tọmọ jẹ. Ìgbà tí wọ́n dẹ́kọ̀ wọ́n rí Idris, ẹni tó yẹ pé kò sí complaint kankan against ẹ lọ́dọ̀ wọn, kò lẹ́ni tí tó ń bá wọn fà. Àwọn ọlọ́pàá wọ́n wọ bọ́lẹ̀ nu mọ́tò yẹn, wọ́n gba mọ́tò lọ́wọ́ ẹ̀, then wọ́n dẹ̀ gbé lọ sí Ìlọrin. Nígbà tó ń gbé lọ sí Ìlọrin, oríṣiríṣi àwọn atrocities tí kò yẹ kí èèyàn bá lọ́wọ́ ọlọ́pàá kò ní wọ́n ṣe. Wọ́n gba fóònù ẹ̀, wọ́n ṣí fóònù ẹ̀, wọ́n lù ú, wọ́n gba lẹ́sẹ̀. Ìgbà tó tún dé Ìlọrin, wọ́n torture ẹ̀. Lẹ́yìn tí wọ́n torture ẹ̀, wọ́n wá ṣe arúmọjẹ charge náà fi gbé ọmọ ọlọ́mọ lọ sí court. Ọ̀tún sọ wípé Yorùbá sọ wípé bí àlọ́ bá lọ àbọ̀ á bọ̀. Irú àlọ́ yẹn ò lè lọ kí àbọ̀ má bọ̀. Now àwọn tí wọ́n dẹ̀ ní pé Yorùbá tó sọ pé tá bá rán ni níṣẹ́ ẹrú àfi tọmọ jẹ. Wọ́n rán àwọn ọlọ́pàá yẹn ní iṣẹ́ ẹrú, wọ́n dẹ̀ fi tọmọ jẹ. Wọ́n wà ní ẹnu ìwádìí báyìí. Àwọn náà dẹ̀ mọ nǹkan tó ń lọ lórí àfíàsí ilé ayé wọn àti iṣẹ́ wọn bá ṣe ń sọ̀rọ̀. Àwọn náà dẹ̀ mọ̀ bóyá ẹgbẹ́ ìyàwó wọn náà ń sùn báyìí o láti ìjẹta, bóyá ẹgbẹ́ ìyàwó wọn náà ń sùn àbí inú kútú náà ń sùn, àwọn náà mọ̀. Bó tiẹ̀ jẹ́ pé àwọn tó rán wọn níṣẹ́ ẹrú wọ́n yí lù ìyàwó wọn lóòrèkóòrè, ṣùgbọ́n àwọn tí wọ́n rán níṣẹ́ tí wọ́n fi tọmọ jẹ wọ́n wà níbi kan wà. Ìwádìí lọ lórí ẹ̀, a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Police Service Commission. A dúpẹ́ lọ́wọ́ Police Service Commission. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Inspector General of Police. A dẹ̀ tún dúpẹ́ specifically lọ́wọ́ Chairman Police Service Commission. Ara nǹkan tá ara issues tí ó wà critical tó ń ṣèwádìí lọ́wọ́ ni wípé wọ́n gba mọ́tò ẹ̀, apart from pé wọ́n gbé lọ, wọ́n arrest ẹ̀ lọ, apart from pé wọ́n torture ẹ̀, apart from pé wọ́n nà, apart from pé wọ́n gba fóònù ẹ̀, apart from pé wọ́n ṣí fóònù ẹ̀, wọ́n gbé wọ́n gbé mọ́tò lọ. Wọ́n tún wá jí owó tó a large amount of money tó ti di subject of investigation. Wọ́n jí owó nínú mọ́tò, wọ́n jí laptop, expensive laptop, wọ́n jí. So àwa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá ọ̀daràn tí wọ́n ó ju tọ̀daràn lọ, a mọ̀ bẹ́ẹ̀. Iṣẹ́ yẹn wọ́n dẹ̀ máa fi ń cover up ní atrocity wọ́n dẹ̀ máa ń lo iṣẹ́ yẹn láti fi cover up ní. Ìwádìí ti ń lọ lórí ẹ̀ mú a dẹ̀ rí gbogbo ìgbésẹ̀ tó ń gbé láti má jẹ́ kí ìwádìí yẹn wá successful, but òdodo ló máa lékè. Ìyẹn ò affect fundamental right enforcement tá máa file against the CP àti gbogbo wọn. And also Police Service Commissions wọ́n raise wípé ẹni tó head wọn tó jẹ́ Commissioner of Police òun náà ṣe iṣẹ́ bó ṣe yẹ kó ṣe. Ẹ kó àwọn ọmọ sábẹ́, wọ́n á máa ṣiṣẹ́ jàǹdùkú káàkiri, wọ́n á máa kówó wá. Mo rò pé Police Service Commission náà wọ́n ti fa ọ̀gá wọn náà létí pé tó bá láwọn ọmọ lábẹ́ máa supervise wọn. So a kí gbogbo Nàìjíríà, a dẹ̀ ń fi dédé àsìkò yìí sọ wípé bí àlọ́ bá lọ àbọ̀ á bọ̀. Tó bá commit atrocity má lọ sùn, ìwọ náà ò ní rọrùn sùn. Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.